ọjọ́ mi bá mẹ́kún wá ìwọ lójú wa nù. Ìwọ tí ṣọ́jọ́ ayọ̀ èmi fẹ́ dìde rẹ̀. gbé ọ̀gá aṣọ olóògbé gba ọpẹ́ ẹ̀ wa Àmín. fún oore ọ̀fẹ́ tó fún alẹ́ nígbà yẹn wa Àmín. ètò ẹ̀bá adé má padà lẹ́yìn wa. Àmín. mo kí gbogbo alápapọ̀ yìí pé a kú iṣẹ́ olúwa. I greet us for the work of the Lord. a dẹ̀ tún kú àkókò tí a wà yìí. And also this period we are in, tó jẹ́ àkókò ìrònúpìwàdà. which is the repentance period. tó jẹ́ àkókò tí à ń jẹ ọkàn ara wa ní ìyà. The period where we suffer our hearts. tó jẹ́ pé àkókò tí à ń béèrè nǹkan tí a bá fẹ́ lọ́wọ́ The Ọlọ́run. period where we ask God for what we tó want. jẹ́ àkókò tí à ń tún súnmọ́ Ọlọ́run jù. The period where we move closer to God. mo gbà ládùúrà yìí pé ìsìn wa àti àdúrà wa àti àwẹ̀ wa kò ní lọ lọ́wọ́ òfin. I pray that our prayer Èyí tí ń shall ṣe not go ọjọ́ in kẹfà. vain. Today, which is the 6th day, ó ní pé àìlo ọjọ́ ìsinmi ní mímọ́. is not using the Sabbath, Tá bá not wo keeping the Olúwe Sabbath day Genesis holy. orí kejì ẹsẹ̀ kejì. If you look at the book of ó Genesis sọ chapter wípé 2 ní verse 2, ọjọ́ kejì Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ it tí ó said on ti the ṣe. 7th day God ended ó his sì work sinmi ní ìjọ́ keje and rested kúrò on the nínú 7th iṣẹ́ day rẹ̀ gbogbo tí ó ṣe. from all the work he has done. nígbà tí Ọlọ́run ṣiṣẹ́ ní àti ọjọ́ kìíní títí di ọjọ́ When kẹfà. God worked from the 1st to the 6th nígbà day, tó wá di ọjọ́ keje when he got to the ó 7th wá wò day, pé ó yẹ kóun sinmi. he saw that he had to ó wá rest, sọ pé òun ya ọjọ́ ìsinmi sí mímọ́. and he said he keeps the Sabbath day holy. ọjọ́ tí Ọlọ́run yà sí mímọ́ The yìí. day God has kept ó holy, jẹ́ ọjọ́ kan tó jẹ́ ọjọ́ pàtàkì fún gbogbo àwọn ọmọ onígbàgbọ́ it's an important day for all believers láti wá ṣe kíni láti wá péjọpọ̀ to gather láti wá sin Olúwa. to serve the Lord. ó ní ọjọ́ keje ìwọ gbọ́dọ̀ ṣe ohunkóhun kankan ní Said ọjọ́ on the yìí. 7th day you must not do anything. ṣùgbọ́n báwo la wá ṣe ń lò ó? But how are we using ìjà ń it? pa mọ́. Are we keeping it? ìjà tẹ̀ ìrántí pé ọjọ́ keje tiẹ̀ wà. Do we even remember there is the ìjà tẹ̀ 7th ìrántí day láti wá sin Ọlọ́run. to even come and worship ṣùgbọ́n God? bàtà bá tẹ̀ wá sin Ọlọ́run báwo But la when ṣe we ń sìn? come to worship Him, how do we ìjà worship ń fi Him? ọkàn wa sìn ín. Do we worship Him with our heart? ǹjẹ́ gbogbo ọkàn wa la fi ń sìn ín? Are we worshiping Him ìjà wholeheartedly? tiẹ̀ pa ọjọ́ ìsinmi náà ìjà pa ná. Do we keep the Sabbath day? ẹlòmíì kan pàápàá ọjọ́ ìsinmi yẹn. Some people, that ìjẹ́ Sabbath ló day, máa rántí pé àwọn ní láti sáré lọ ṣe nǹkan that kan. is the day they remember they àwọn want to nǹkan do tó ṣe láti something. ọjọ́ kìíní títí di Some ọjọ́ things you've kẹfà. not done from the 1st to the èyí tó wá 6th di day, ọjọ́ tó yẹ kó fi sin Ọlọ́run. which is the day you're meant èyí to tó serve jẹ́ the pé Lord, ọjọ́ tó yẹ kó fi gbàdúrà. the day you're meant to èyí pray, tó jẹ́ pé ọjọ́ tó yẹ kó fi béèrè lọ́wọ́ the day you're Ọlọ́run. meant to use to ask God. ọjọ́ náà ni wàá tún wá ṣe kí ni wàá tún fi ṣe èyí tó bá ń wù ẹ́. That is the day you use to Tábà do wo whatever ìwé pleases you. Deuteronomy If you look at the book of Deuteronomy, chapter 5 verse 12. chapter 5, verse ó 12, ní pé kíyèsí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. keep the bí Sabbath day Olúwa to Ọlọ́run ti sanctify pàṣẹ it fún ọ. as the Lord has Ọlọ́run ti commanded sọ pé mo you. pàṣẹ fún ọjọ́ ìsinmi ni. God said He has ọjọ́ commanded that ìsinmi jẹ́ Sabbath day. ọjọ́ kan tó jẹ́ ọjọ́ pàtàkì nínú That ayé day is gbogbo an àwọn èèyàn. important day in everyone's life. mo bẹ̀ wá mo rọ̀ wá. I am pleading with us gẹ́gẹ́ bí àkókò tí a wà yìí. because of this period we ìwọ are in. tí ò bá kí ń pa ọjọ́ ìsinmi sí You that mímọ́ you do not keep the Sabbath day, láti wákàtí yìí lọ. from henceforth, jọ̀ọ́ please rántí pé remember that ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ ológo. the Sabbath day is a glorious ọjọ́ one. ìjẹ́ pé àwọn ọjọ́ kankan tẹ́ gbà ó ti béèrè lọ́wọ́ ẹni ọjọ́ ìdájọ́. That is one of the days we ask from you on the judgment day that you serve me. ẹlòmíì kan tó bá tẹ̀ wá tó rántí láti ọjọ́ ìsinmi jẹ́ ọmọ rẹ̀ gan pàápàá
children to ọjọ́ church. ìsinmi ọjọ́ tó lágbára jù ní. The Sabbath day is a powerful one. A gbọ́dọ̀ fọjọ́ ìṣeré. We are not meant to joke with it. Àkókò àwọn àdúrà rèé. That is the time Àkókò for láti jẹ́ kó prayer. béèrè kan lọ́wọ́ Ọlọ́run That is rèé. the time to ask for Àkókò God. ló yẹ pé àwọn nǹkan tó ń fẹ́ lọ́wọ́ náà jẹ́ kó láti tẹ̀ lọ́wọ́ rèé. That is the time you're supposed to get what you want from God. Tábàjọ́ àwọn àkókò tá a wà yìí. You look at this period we are Àkókò in. jẹ́ pé à ń di ara wa ní ìyà ń jẹ ọkàn wa ní. That is the period we suffer Àkókò náà ourselves, ń our súnmọ́ heart. Ọlọ́run láti béèrè kan The tá a period we fẹ́. move closer to God to ask for what we Nínú want. àkókò tá a wà And I yìí. pray that in this period, Ẹ̀mí Ọlọ́run á máa tọ́ wa. the Spirit of God will direct us and will not do in vain. Ọkàn wa balẹ̀. We shall be at Ọwọ́ tí peace. a bá délé jẹ́ ká wo àwọn ẹsẹ̀ yìí. But when we get to let's check the scriptures and see what God has said to Pa us. ọjọ́ ìsinmi sí mọ́. The way He has kept the Sabbath day, the Lélẹ̀ fún wa. way He has laid down Ọjọ́ to ìsinmi sí use mọ́. the Sabbath. Ẹ̀ka bá wo ní Exodus. We look at the book of Exodus, Chapter 16 verse 23. chapter 16, verse 23. Mark chapter 2, verse 27. Ezekiel chapter 20, verse 12. We listen to what God is saying to people about keeping the Sabbath on the judgment day. The voice I don't know will not be the Spirit to keep Sabbath day and to do the will of God shall come into our hearts. Pẹ̀lú ènìyàn rẹ̀, Olúwa jẹ́ kí n jogún sí mi lẹ́yìn ikú, kí n lè máa sìn ọ́ títí pẹ̀lú Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní Olúwa mẹ́kún gbọ̀n wá, fi
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, o dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwa ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà,
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna. Ọ̀sẹ̀ rere, wákàtí rẹ̀ fún mi. Ọjọ́rú ni wọ́n ṣe wọ apẹ̀rẹ̀ ọ̀run. Olúwa jẹ́ kí n jogún sinmi lẹ́yìn ikú, kí lè má sí ọtí